Wàsíù Àyìndé kọ̀ jálẹ̀. Alhaji Wàsíù Àyìndé K1 Kwamua ní àwọn ò ní gbàṣẹ́ torí ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà ṣọ̀ṣọ̀. Ṣebí Alhaji Wàsíù Àyìndé ni wọ́n ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ tí wọ́n sì ti ní àwọn ò bẹ́nikẹ́ni ṣẹjọ́ mọ́. Ọ̀rọ̀ yẹn sì rèé làwọn èèyàn bẹ̀rẹ̀ sí tú tí wọ́n sì tú sí pé ó dàbí pé Wàsíù Àyìndé kò dúpọ̀ Àwùjalẹ̀ mọ́. Àmọ́ báyìí tí wọ́n ti wá kúkú fomi ṣan ọwọ́ Alhaji Wàsíù Àyìndé, kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Ipò Àwùjalẹ̀ wọ́n yọ Wàsíù Àyìndé lẹ́gbẹ́ torí lẹ́yìn ìgbà tí ìdílé Fúnṣẹ́gbùwà tí wọ́n ti jókòó báyìí tí wọ́n sì ti mórúkọ àwọn ọmọ oyè jáde eléyìí tí wọ́n ó mú lọ sọ́dọ̀ àwọn afọbajẹ, nínú ẹ̀ ni wọ́n ti wá tún mórúkọ látọ̀dọ̀ àwọn afọbajẹ, àwọn orúkọ tó bá dáa jù lọ sọ́dọ̀ ìjọba tíjọba ó fi wá sọ pé ẹni báyìí gan-an ni ó jẹ́ Àwùjalẹ̀ o. Kò sórúkọ Alhaji Wàsíù Àyìndé ń bẹ. Yorùbá ló ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, wọ́n ní eégún aláré. Ó mà ṣeé ṣe ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó yí kúrò níbi táwọn èèyàn ń rò ó pé yóò yí sí, nítorí wípé ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí tún padà gbéra wọn lọ ilé ẹjọ́ nípa èyí, yóò bẹ̀rẹ̀ sí mú àdínkù àti àsìkò tó yẹ kí wọ́n lò á bẹ̀rẹ̀ sí fàágùn. Ipa Àwùjalẹ̀ táwọn èèyàn sì ń wò lọ́ọ̀kán yẹn ó ṣeé ṣe kó tún máa pẹ́ sí i. Ṣùgbọ́n èyí ni àwọn àlàyé ọ̀rọ̀ kan tí mo fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Tóbi Fásùgbà lórúkọ mi. Mo kí yín bí tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Ọ̀dẹ̀ òdòbí. Ọ̀rọ̀ Alhaji Wàsíù Àyìndé kò sí nínú eléyìí tí èèyàn ó sọ táwọn èèyàn ò ní wo bẹ̀ lẹ́ẹ̀mejì torí òkìkí àti orúkọ tí wọ́n ti ní. Orúkọ Wàsíù Àyìndé sì rèé ni wọ́n ti padà yọ kúrò láàrin àwọn ọmọ ọba tí wọ́n mú o. Àwọn tí wọ́n pera wọn ní ìdílé ẹrù òbodò, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ tí wọ́n fẹ́ mú orúkọ àwọn ọmọ oyè yẹn gangan. Torí nígbà tí àwọn ọmọ ìdílé ẹrù òbodò tí wọ́n sì jẹ́ ìdílé tí bàbá ẹrù òbodò tí wọ́n ti sáìn nínú lẹ́tà tí Alhaji Wàsíù Àyìndé mú lọ sí ọ̀dọ̀ àwọn olórí ẹbí ilé nígbà náà, tó túmọ̀ sí wípé ìdílé ẹrù òbodò gan-an ni Alhaji Wàsíù Àyìndé ń claim tí wọ́n ti jáde fún ti Fúnṣẹ́gbùwà. Nísìnyí níbi ètò tó wá wáyé ọ̀hún, wọ́n tilẹ̀kùn mọ́ wọn ni. Wọn ò jẹ́ kí àwọn ìdílé ẹrù òbodò, ìyẹn àwọn tí wọ́n pera wọn ní, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àwọn tí wọ́n pera wọn ní ìdílé ẹrù òbodò, bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n àlàyé ìròyìn àbọ̀ làwa mú wá. Àwọn ní tiwọn wọn ò jẹ́ wọlé torí àwọn agbófinró tí ò tiẹ̀ wojú Uche, ẹ má bínú ẹni tó bá ń jẹ́ Uche, èmi kàn lò lọ́rọ̀ ni o, tí ò wojú ẹnikẹ́ni, òun ni wọ́n wà ń bẹ̀. Wọ́n sì gbà káwọn èèyàn wọnú ọ́ọ̀lù, ìyẹn gbọ̀ngàn Bísí Ródípẹ̀ tó wà ní GRA eléyìí tí ó wà ní Ìjẹ̀bú Òde tí wọ́n lò lọ́jọ́ náà. Ní báyìí ìgbà tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀, àwọn tí ó wọlé wọ́n ti fún wọn ní ohun tí àwọn olóyìnbó ń pè ní permit, ìyẹn ìwé tí wọ́n fi láǹfààní láti wọnú gbọ̀ngàn náà lọ́jọ́ yẹn. Ìdílé ẹrù òbodò ló sì fẹ́ fa Alhaji Wàsíù Àyìndé Kwamua sílẹ̀. Àní kankan ò sì wá sí ńbẹ̀ báyìí. Wọ́n ti já ọmọ anífowóṣe bọ́ kúrò nínú àwọn ọmọ tí wọ́n fẹ́ mú. Torí nígbà táwọn ìdílé tí wọ́n ní wọ́n fẹ́ fa Alhaji Wàsíù Àyìndé kò bá láǹfààní àti wọlé, ẹ sọ fún mi kí ló kù lọ́jọ́ náà. Bákan náà sì rèé, ọmọọba Adéyẹmí Odùnẹ́yẹ tí wọ́n ń jẹ́ ẹrù òbodò ló sáìn nígbà náà. Àwọn sì ló léwájú àwọn ọmọlé ọ̀hún tí wọ́n ní àwọn fẹ́ wọbẹ̀ ṣùgbọ́n tí wọ́n padà fún wọn láàyè. Ṣe ni oníkálukú wá dúró gbogbogbò bí eyín réèkì síta gbọ̀ngàn náà sì dúró bẹ́ẹ̀, kò jẹ́ ká láǹfààní àti wọlé. Ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ nígbà náà ti wọlé,
n tó ń ṣẹlẹ̀ nínú wọn ò ní lè bá àwọn agbófinró tó sì wá ń ta àwọn ẹṣin òkọkú kan ni wọ́n pè wọ́n. now eléyìí ló wá ń bí Kwamua nínú. Kwamua bá bẹ̀rẹ̀ sí fapá jánu. ọ̀dọ́ ṣáájú ọjọ́ yẹn gangan ní Alhaji Wasiu Ayinde náà ti ń gbọ́ tí gbogbo ẹ̀ ti ń nú fìrìfìrì pé ó dàbí tí nǹkan fẹ́ yí padà ni wọ́n ti ń pariwo pé àwọn ò ní gbà. kódà wọ́n sọ fún lọ́ọ̀yà wọn nítorí K1 wọ́n sọ fún lọ́ọ̀yà wọn wípé ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn ò ní take it easy and agboolé 99 sì ni wọ́n ní wọn ó pè dúpẹ́sẹ̀ síbẹ̀ yẹn. ó dẹ̀ kú ọ̀la yẹn ni Alhaji Wasiu Ayinde Kwamua ọmọ anífowóṣe fúnra wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí fi gbé síta tí wọ́n pé àwọn kan nínú ilé Fúnṣẹ́gbùwà ò fẹ́ wọ́n fẹ́ dọ́gbọ́n kan ò ṣe dídọ́gbọ́n kan o. àtìgbà yẹn náà sì ni Wasiu Ayinde ni wọ́n ti tètè ké sí lọ́ọ̀yà wọn tí lọ́ọ̀yà wọn náà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí pariwo síta nínú lẹ́tà tí àwọn ti ẹ̀kọ́ ìyẹn agbẹjọ́rò Wahabu Túndé Ṣítù tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ amòfin SAN. àwọn náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síta pé àwọn ò ní gbà o níbi tọ́rọ̀ dé. Alhaji Wasiu Ayinde bá tún kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ògùn. ìwé tí wọ́n sì kọ yẹn ó láwọn ọ̀rọ̀ kan tó wà nínú ẹ̀ tó túmọ̀ sí pé àwọn ò ní gbà àti ọ̀nà tí wọ́n fẹ́ gbà mú ọmọye yẹn àwọn ò ní fara mọ́ torí wípé ọ̀nà tí ò tọ́ ni. táwọn mọ̀lẹ́bí tí wọ́n kóra wọn jọ yìí nínú ilé Fúnṣẹ́gbùwà yìí bá sì lọ gbé ìgbésẹ̀ tí wọ́n láwọn fẹ́ gbé yẹn ó ṣeé ṣe kí kòkó mọ́ gbomi kó gbẹ̀yìn kó tún gbà ṣọṣọ. ìgbà ń sì kọ lẹ́tà yẹn sí gómìnà. lẹ́tà yẹn gan tí lọ́ọ̀yà Alhaji Wasiu Ayinde kọ yẹn òun ni ẹni tó jẹ́ igbákejì olórí ẹbí ilé Fúnṣẹ́gbùwà ìyẹn ọmọọba Fásí Yusuf làwọn fèsì padà sí tiwọn. àkílẹ̀ àwọn wá sọ àwọn sọ pé ó dàbí pé nǹkan yọ Wasiu Ayinde K1 àti lọ́ọ̀yà rẹ̀ lẹ́nu o torí bí ìbá ṣe pé nǹkan yọ wọ́n lẹ́nu a jẹ́ wípé bóyá Wasiu Ayinde ló ń tan lọ́ọ̀yà wọn tàbí lọ́ọ̀yà Wasiu Ayinde ló ń tan Wasiu Ayinde. wọ́n nítorí ìsọkúsọ burúkú gbà ó ni wọ́n ń sọ sínú lẹ́tà tí wọ́n kọ nínú pé ìgbésẹ̀ táwọn gbé láti mú ọmọ oyè pé kò tọ̀nà tó pé kò sì yẹ. àwọn èrò táwọn fẹ́ fà á ní tí ò yé wọn ni pé àwọn èrò táwọn tó fẹ́ fa àwọn ọmọ oyè sílẹ̀ wọ́n lé ní 20,000. wọ́n ní ibo wá ni àwọn ní tó jẹ́ ààyè tó fẹ̀ tó láti gbàdúró èèyàn bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn ṣe wò pé àwọn gbọ́dọ̀ ṣe ètò ọ̀hún náà síra wọn ni. táwọn bá ṣe ètò ọ̀hún síra wọn làwọn ò tó pàdé èrò ọ̀hún yóò ti mú àdínkù wá. ṣùgbọ́n wọ́n á ń kọ ohun tí ò yẹ kán kọ sínú lẹ́tà. Fásí Yusuf orúkọ làpàgbòye wọ́n tún wá sọ síwájú pé káwọn èèyàn gbàgbé gbogbo ọ̀rọ̀ tí wọ́n kọ sínú lẹ́tà àti eléyìí tí Wasiu Ayinde pẹ̀lú lọ́ọ̀yà wọn yẹn tí wọ́n ń sọ wípé ìyẹn kò lè dá ẹnìkan kan ò lè dá ètò ìyan ọmọ oyè yẹn dúró láyé. lóòótọ́ kò dá dúró kò sóhunkóhun tó dá dúró níjọ́ tán ṣe yẹn. aago 12 ni wọ́n sì ti kọ́kọ́ sọ pé àwọn ó bẹ̀rẹ̀ lóòótọ́ pé tó bá máa fi tó aago 12 àwọn ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn ò lè bẹ̀rẹ̀ láago 12 yẹn torí àwọn tí wọ́n jẹ́ káńsù tí wọ́n ń dúró dè ó sì dìgbà tí wọ́n dé àwọn tán retí kó tó di pé wọ́n lè tẹ̀síwájú. ìgbà tí wọ́n sì dé wọ́n ní àwọn bíi 96 làwọn ọmọ ọba nínú ìdílé tí àwọn olórí ẹbí tí wọ́n yẹ̀wò fínífíní. wọ́n nígbà táwọn sì yẹ̀wò wò fínífíní kí wọ́n tó wá padà fi orúkọ wọn síta forúkọ wọn ránṣẹ́ sáwọn àfọ̀bàjẹ. olórí ẹbí ọmọọba Lateef Owóyẹmí àwọn á sọ ní sí wọn pé àwọn ti ṣe ẹ̀tọ́ ti tàwọn ètò tó sì yẹ káwọn ó ṣe gẹ́gẹ́ bí olórí ẹbí àti ìdílé Fúnṣẹ́gbùwà àwọn ti gbé e pé ó wá kù sọ́wọ́ àwọn afọbajẹ àwọn yẹn gan
ni ó wá ṣiṣẹ́ lórí mímú àwọn tó dáa jùlọ nínú orúkọ táwọn bá kó síta. Ó kù sọ́wọ́ àwọn afọbajẹ. Now, àwọn orúkọ náà tí wọ́n fi síta tí wọ́n sì gbé lọ síwájú àwọn afọbajẹ rèé: ọmọọba Adétúnjí Adélékè, ọmọọba Bello Ayọ̀dèjì, ọmọọbabìnrin Olúwakẹ́mi Ọ̀nánúgà, ọmọọba Babátúndé Alẹ́ṣinlọ́yẹ́, ọmọọba Ayọ̀dèjì Òsíbógùn, ọmọọba Olúwatósìn Ọ̀ṣúnsànyà, ọmọọba Abímbọ́lá Ọ̀nàbáyọ̀, ọmọọba Adékúnlé Adéìtẹ́, ọmọọba Adéríbigbé Moróhunfólú, ọmọọba Adékọ̀yà Ọ̀nàkọ̀yà, ọmọọba Ọdẹ́dínà Táíwò, ọmọọba Gbádébọ̀ Àlí Adébámbọ̀, ọmọọba Ògúnbọ̀ Adébọ̀wálé Emmanuel, ọmọọba Àbáyọ̀mí Quadri, ọmọọba Hasan Adékúnlé Olúbọ́lá, ọmọọba Akíntọ́lá Adéwùmí, ọmọọba Ọlábọ̀dé Ọ̀nánúgà, ọmọọba Ayọ̀ Olúgbéngà, ọmọọba Adémọ̀rìn Kúyẹ̀, ọmọọba Ọlámilékan Bádírù, ọmọọba Odùbíyì Olúfẹ́mi, ọmọọba Abdulrahid Kúkọ̀yí, ọmọọba Ọ̀tún Ọláṣẹ́ní, ọmọọba Káyọ̀dé Adénúgà, ọmọọba Adélẹ́yẹ Ọ̀nánúgà, ọmọọba Ọlánrewájú Mábáwọnkú, ọmọọba Adéyẹmí Akeem, ọmọọba Nurudeen Akẹ́jù, ọmọọba Adélékè Adéwálé, ọmọọba Ọláìdé Asiru, ọmọọba Àjíbọ́lá Ọdúnsìn, ọmọọba Adéríbigbé Azeez, ọmọọba Oríọlá Ọláwálé Yusuf, ọmọọba Fatai Adéṣẹ́gun Arówólò, ọmọọba Alátiṣe Saheed, ọmọọba Bákàrí Adélékè, ọmọọba Olúkòkun Adédèjì, àtúní ọmọọba Olúdámisí Túyọ̀, ọmọọba Jídé Táíwò, ọmọọba Adéyínká Bákàrè, ọmọọba Sákírù Adémọ́lá, ọmọọba Adéríbigbé Adéwùmí, ọmọọba Adélẹ́yẹ Abdul, ọmọọba Adémọ́lá Kazeem, ọmọọba Sherifdeen Kazeem, ọmọọba Bello Abíọ́dún, ọmọọba Akeem Adétọ́lá, ọmọọba Òsífúyì Ọdúntàn, ọmọọba Bello Tajudeen, ọmọọba Adégbóyèga Bánjókòó, ọmọọba Abdulwaheed Sọ̀tẹ̀, ọmọọba Kamaldeen Abdul, ọmọọba Ọdẹ́jàyí Akíntúndé, ọmọọba Muideen Adélẹ́yẹ Àdìó, ọmọọba Ọlálékan Sọ̀tẹ̀, ọmọọba Mustapha Mojeed, ọmọọba Adégbénga Bákàrè, ọmọọba Adébíyì Adélẹ́yẹ, ọmọọba Òkè-Owó Olúṣẹ́gun Ọbáfẹ́mi, ọmọọba Olúmọkò Yusuf, ọmọọba Sọ̀tẹ̀ Wàsíù Ọláwálé, ọmọọba Adébọ̀wálé Olúfẹ́kọ̀, ọmọọba Muizdeen Abímbọ́lá, ọmọọba Bándélé Adénúgà, ọmọọba Ògìdán Adéwálé, ọmọọba Adéfúàpẹ́ Abímbọ́lá, ọmọọba Odùwọlé Tajudeen, ọmọọba Adélajú Adénúgà, ọmọọba Ọdẹ́dínà Olúwatóbi, ọmọọba Adékúnlé Adénúgà, ọmọọba Sulaiman Odùbánjọ, ọmọọba Ọ̀tún Abubakar Táíwò, ọmọọba Ọlájúbú Ọlálékan Azeez, ọmọọba Abdul Ọlámilékan, ọmọọba Adélẹ́yẹ Adéyẹmí, ọmọọba Ọdẹ́dínà Olúkáyọ̀dé, ọmọọba Òṣùṣànyà Ọládàpọ̀, ọmọọba Abíọ́dún Ọ̀nánúgà, ọmọọba Muftaudeen Abímbọ́lá, ọmọọba Kamaldeen Lawal, ọmọọba Abímbọ́lá Olúṣẹ́gun, ọmọọba Tajudeen Abímbọ́lá, ọmọọba Ahmed Babátúndé. Nínú gbogbo àwọn orúkọ ẹ̀, ǹjẹ́ orúkọ Alhaji Wasiu Ayinde ọmọ Anífowóṣe ń bẹ? Rárá, kò sínú ẹ̀. Èyí gan ni ó wá fi jẹ́ pé àti ìmọ̀ ibi tọ́rọ̀ ó sì padà já sí, ṣùgbọ́n olórí ẹbí ti sọ pé kò sí bí ọ̀tá ò ṣe ní wà tí àwọn kò ní máa bínú nítorí eléyìí. Ó ní ẹ̀yin náà wo gbogbo ètò yẹn, wá dúró àwọn tó farahàn, ṣó ṣeé ṣe ká máa ráwọn tí ò bínú. Ó wá ní ṣùgbọ́n
ẹni tó bá ń bínú tó ń fapá jánú ó ní kírú ẹni bẹ́ẹ̀ ó máa kọ lẹ́tà wá sọ́dọ̀ àwọn kó dẹ̀ má dààmú àwọn wò táwọn ìjọ lórí ẹbí kó gbọ́dọ̀ ìjọba lọ torí gbogbo kiri náà iwájú ìjọba náà ní ń padà lọ. Báwọn ṣe kọ tí wọ́n ránṣẹ́ sáfọbàjẹ́ àfọbàjẹ́ ò fi ránṣẹ́ sí ìjọba pé so gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó wá ṣàfihàn wípé wọ́n ti ṣán ọwọ́ Alhaji Wasiu Ayinde báyìí wọ́n gbọ́n nù kúrò nínú oko Àwùjalẹ̀. Èrò tiyín ẹ jẹ́ á mọ̀. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ipò Àwùjalẹ̀ ibo ló fẹ́ já sí, ibi ire làdúà. Ẹ máa wò kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí ó máa ń ní í ṣe ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọn ẹ̀dá èèyàn. Ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà. Kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. Òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́. Ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. Orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. Mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like ẹ, kẹ comment, kẹ dẹ̀ share ẹ. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wò ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.